Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fáṣọ̀nù Victor, àjíǹrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ tí a ní fún wa lónìí, jẹ́ ká tẹríba nígbà tá à ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa àti Ọlọ́run wa, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àti nínú agbára. Ògo ni forúkọ yín títí láéláé, Ọlọ́run ìmọ́lẹ̀ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, kí ọ̀rọ̀ yín ó yé wa, kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa, lórúkọ Jésù Kristi Olúwa àtolùgbàlà wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ọpẹ́ fún Ọlọ́run fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ torí pé òun ni Ọlọ́run wa síbẹ̀ nínú ògo, nínú ọlá àti nínú agbára, kò sì ṣípò padà. A dúpẹ́ fún ìwàláàyè rẹ̀ tó dájú tó sì péye lórí ayé gbogbo wa. A yìn ín lọ́pọ̀lọpọ̀ fún ọwọ́ àánú rẹ̀ àtọwọ́ ìfẹ́ rẹ̀ èyí tí a ń rí gbà lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa lọ́nà gbogbo, ní gbogbo àti nígbà gbogbo. Ọlọ́run wa ẹ ṣeun. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú àwọn kókó ẹ̀kọ́ wá síwájú yín kí a jọ gbé wọn yẹ̀wò. Kókó ẹ̀kọ́ tí a ní fún wa lónìí ó dálé lórí ìṣọ̀kan àwọn onígbàgbọ́. Ó dálé lórí ìṣọ̀kan àwọn onígbàgbọ́. Àwọn olóyìnbó á sọ pé unity of all believers in Christ. Ìṣọ̀kan àwọn onígbàgbọ́ la fẹ́ sọ̀lé lórí. Tẹ́ bá wọnú ayé lónìí, a kíyèsí pé nínú ìsìn Jésù Kristi Olúwa wa, eléyà sọ pé òun ni igbá kòkò bàbá aṣáṣun àfẹ́ dárúkọ. Ṣùgbọ́n nígbà tá a kíyèsí Bíbélì wa tí ń ṣe ọ̀rọ̀ mímọ́ Olúwa, pé Bíbélì ò fi kòkò bàbá aṣáṣun hàn wá bí kò ṣe àwọn Kírísítẹ́nì, àwùjọ àwọn Kírísítẹ́nì kan òní Bíbélì fi hàn wá nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Eléyìí sì jẹ́ nǹkan tó ń kọ wá lóminú gẹ́gẹ́ bí Kírísítẹ́nì olóòótọ́ tá a fẹ́ dó lórí ẹ̀kọ́ Kristi kan, tá a fẹ́ dó lórí ọ̀rọ̀ kan, tá a fẹ́ dúró lórí ẹ̀mí kan, tá a fẹ́ dó lórí ìrètí kan, tá a fẹ́ dó lórí ìgbàgbọ́ kan. Ẹ̀kọ́ yìí tí a mú fún wa lónìí ó jẹ́ ẹ̀kọ́ àkíyèsí. À ń pe àkíyèsí wa sí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ yàtọ̀ sí ohun tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa lónìí. Mo fẹ́ ká ṣàkíyèsí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa lónìí. À ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan àwọn Kírísítẹ́nì, ìṣọ̀kan àwọn onígbàgbọ́ nínú Kristi la fẹ́ sọ nípa rẹ̀. Ṣé lótìítọ́ ni Ọlọ́run fẹ́ kí gbogbo wọn máa ṣèkan tó wù wá? Ṣé lótìítọ́ ni Ọlọ́run fẹ́ kí ó máa jẹ́ kí bí ó máa jẹ́ bí, kí sí ó máa jẹ́ sí, kí dí ó máa jẹ́ dí, kí gbogbo wọn máa ṣèkan ọ̀tọ̀ọ̀tọ̀, ká sì máa sọ pé Jésù Kristi Olúwa wa ló pè wá ló sì fún wa níṣẹ́ náà ṣe? Ṣé lótìítọ́ ni? Tá bá kíyèsí Bíbélì, a rí kà pé kì í ṣe òtítọ́. Ọ̀rọ̀ Ọlọ́run tilẹ̀ sọ fún wa nínú ìwé Kọ́ríńtì kínní
nígbà tá a kíyèsí orí ìkẹrìnlá nígbà tá a wò láti ẹsẹ̀ kẹtàléníọgbọ̀n 33 1 Corinthians 14:33 ó ní ọlọ́run wa kì í ṣe ọlọ́run rúdurùdu bí kò ṣe ọlọ́run àlàáfíà gẹ́gẹ́ bí ó ti rí nínú ìjọ àwọn ènìyàn mímọ́ sọ ọlọ́run kọ́ ló wà nídìí rúdurùdu ọlọ́run alààyè kọ́ lápè a kó ṣe nǹkan tó yàtọ̀ sí b lápè b pé kó ṣe nǹkan tó yàtọ̀ sí c láṣẹ sọ fún d pé kó máa wọ aṣọ báyìí á sọ fún c kó máa wọ aṣọ báyìí ọlọ́run kọ́ ọ̀rọ̀ ọlọ́run ti sọ pé òun kọ́ ló wà nídìí rúdurùdu Kọ́ríńtì kínní orí ìkẹrìnlá nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹtàléníọgbọ̀n 1 Corinthians 14:33 ló fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ọlọ́run wa kì í ṣe orísun ohun rúdurùdu àwọn olóyìnbá sọ pé is not the author kì í ṣe orísun búburú tàbí ohun rúdurùdu ọlọ́run kọ́. Kí ni Jésù Kristi Olúwa wa sọ nípa ìṣọ̀kan àwọn onígbàgbọ́ tí ó gbàgbọ́ nínú rẹ̀ nítorí a gbọ́dọ̀ kíyèsí ọ̀rọ̀ yìí unity of all believers in Christ a gbọ́dọ̀ kíyèsí ọ̀rọ̀ yìí ìṣọ̀kan àwọn onígbàgbọ́ nínú Kristi kí ni Bíbélì kọ́ wa kí ni Ọlọ́run sọ kí ni Jésù Kristi sọ kí ni ọ̀rọ̀ rẹ̀ fi hàn wá gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run nítorí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ òun la gbọ́dọ̀ tẹ̀lé lónìí ẹ̀yin ènìyàn wa nílé mo fẹ́ ká jọ ṣàkíyèsí nǹkan wọ̀nyí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa kí ni Bíbélì sọ gẹ́gẹ́ bí àṣẹ ìṣọ̀kan àwọn onígbàgbọ́ nínú Kristi ṣé Bíbélì ló fi àyè sílẹ̀ fún onírúurú ìsìn onírúurú ìjọ onírúurú ìlànà ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ìdáhùn ni pé rárá Ọlọ́run kì í ṣe Ọlọ́run rúdurùdu bí kò ṣe Ọlọ́run àlàáfíà gẹ́gẹ́ bí ó ti rí ní ìjọ àwọn èèyàn mímọ́ Kọ́ríńtì kínní orí ìkẹrìnlá ẹsẹ̀ kẹtàléníọgbọ̀n 1 Corinthians 14:33 ló kọ́ wa bẹ́ẹ̀ pé Ọlọ́run kọ́ ló wà nídìí rúdurùdu tí ń bẹ nínú ìsìn lónìí kí wá ni Ọlọ́run sọ nípasẹ̀ Kristi àti àwọn àpọ́sítélì rẹ̀ tí wọ́n sọ nípa ìṣọ̀kan yẹn gan-an ní ká máa jìjàdù láti padà sí orísun wa tí ń ṣe Bíbélì a lè rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ìwé Tẹsalóníkà kínní orí 5 nígbà tá a wo ẹsẹ̀ 21 ó ní ká wádìí ohun gbogbo kí a sì di èyí tí ń ṣe òtítọ́ mú wádìí ohun gbogbo ká di èyí tí ń ṣe òtítọ́ mú pé ṣé ìfẹ́ Ọlọ́run ni kí ìyapa onírúurú kó wà nínú Kristi ṣé ìfẹ́ Ọlọ́run ni ká má sọ nǹkan náà ká má ṣìṣe kan náà kí ìyapa sì wà láàrin wa ṣé ìfẹ́ Ọlọ́run ni ìdáhùn ni pé rárá kì í ṣe ìfẹ́ Ọlọ́run. A rí kà nínú ìwé Éfésù orí 4 ká wo ẹsẹ̀ 3 kí ni Bíbélì kọ́ wa ẹ̀kọ́ tá ń gbéyẹ̀wò ó ní ìṣọ̀kan àwọn onígbàgbọ́ nínú Kristi unity of all believers in Christ ǹjẹ́ ó ṣeé ṣe ǹjẹ́ à ń ṣe ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ ẹ̀ka gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 3 kí ni Bíbélì wí Bíbélì sọ fún wa pé ó ní ẹ máa làkàkà láti pa ìṣọ̀kan ẹ̀mí mọ́ ní ìdìpọ̀ àlàáfíà tàbí ìṣọ̀kan kì í ṣe ohun tó rọrùn láti ṣe ṣùgbọ́n nítorí pé a mọ̀ pé Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ó sì ti di òfin Ọlọ́run la gbọ́dọ̀ làkàkà láti ṣe wọ́n láti rí pa wà ní ìṣọ̀kan nínú ẹ̀kọ́ nínú ìlànà àti nínú gbogbo tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Ìbéèrè ni pé ǹjẹ́ a wà nínú ìṣọ̀kan nínú ẹ̀kọ́ bí kí ni Ọlọ́run sọ fún wa nínú ẹ̀kọ́ a gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan nínú ẹ̀ ta ló gbọ́dọ̀ mú wa ṣe ọ̀kan àtúrìkà nínú ọ̀rọ̀ Ọlọ́run pàtàkì Jòhánù 2 ẹsẹ̀ 9 ọ̀rọ̀ Ọlọ́run náà ló gbọ́dọ̀ mú wa ṣe ọ̀kan torí pé ọ̀rọ̀ náà òun ni a gbọ́dọ̀ dìmú a sì gbọ́dọ̀ tẹ̀lé ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ Jòhánù 2 ẹsẹ̀ 9 ó ní olúkúlùkù ẹni tó bá ń rú òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run ẹni tó bá dúró nínú ẹ̀kọ́ òun ni ó gba bàbá àti ọmọ ohun tó gbọ́dọ̀ mú wa ṣọ̀kan òun ni ẹ̀kọ́ Kristi ló gbọ́dọ̀ mú wa ṣe ẹyọ kan gẹ́gẹ́ bí ìbéèrè tá a béèrè ìṣọ̀kan
àwọn onígbàgbọ́ nínú Kristi, ìṣọ̀kan àwọn onígbàgbọ́ nínú Kristi. Ọlọ́run pàṣẹ pé kí ló gbọ́dọ̀ mú wa ṣọ̀kan? Ẹ̀kọ́ Kristi. Ẹ̀kọ́ Kristi. Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹnikẹ́ni tó bá rí kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́ òun ni ó gba bàbá àti ọmọ. So ẹ̀kọ́ yìí, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kọ́ Kristi. Níbo la ti lè rí ẹ̀kọ́ Kristi? A lè rí ẹ̀kọ́ Kristi nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú májẹ̀mú tuntun Kristi, àti nínú ìjọ tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ibi tí ẹ̀kọ́ Kristi wà ní, níbẹ̀ la ti lè rí. Ẹ̀kọ́ yìí l'Ọlọ́run fẹ́ kí gbogbo wa ó tẹ̀lé ká lè jẹ́ ọ̀kan. Ǹjẹ́ Jésù Kristi Olúwa wa ǹjẹ́ ó bá wa sọ̀rọ̀ nípa ìṣọ̀kan bí? Ẹ ká padà sí ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Jòhánù orí 17, John 17. Ká gbọ́ ohun tí Bíbélì kọ, tí Bíbélì sọ fún wa nípa ìṣọ̀kan. Ǹjẹ́ Jésù Kristi ọmọ Ọlọ́run jọ sọ̀rọ̀ nípa ìṣọ̀kan àwọn onígbàgbọ́ bí? Ẹ gbọ́ ohun tó ọ̀rọ̀ Ọlọ́run sọ. John 17, mo fẹ́ ká kíyèsí láti ẹsẹ̀ 20 sí 23. Kẹ́ gbọ́ ohun tí ọ̀rọ̀ mímọ́ Olúwa sọ. John 17:20. Ẹ gbọ́ ohun tó ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní kì í ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gbà mí gbọ́ nípa ọ̀rọ̀ wọn, kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan, gẹ́gẹ́ bí ìwọ, Bàbá, ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ, kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa, kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Níbí yìí, Jésù Kristi ó ń gba àdúrà sí Ọlọ́run alààyè, ó sì ń gbàdúrà fún àwọn àpọ́sítélì rẹ̀ tó ti yàn, ó sì tún ń gbàdúrà fún àwọn tí yóò gba ẹ̀kọ́ Ọlọ́run gbọ́ nípasẹ̀ àwọn àpọ́sítélì, pé kí gbogbo wọn kó lè jẹ́ ọ̀kan. Tá a bá ní tanra wa jẹ, ǹjẹ́ à ń ṣe kankan náà nínú ẹ̀sìn Kristi tọ́lọ́run pè wá síbí, tí ń ṣe ẹ̀sìn òtítọ́, tí ń ṣe ẹ̀sìn mímọ́, tí ń ṣe ẹ̀sìn tó ní ìyà nípẹ̀kúnnú? Ǹjẹ́ à ń ṣe kan? Dáhùn ni pé rárá, a ò ṣe kan. A ò sọ̀rọ̀ kan náà, a ò ní ẹ̀kọ́ kan náà, a ò sì ní ìṣe kan náà. Ṣé tí Bíbélì sọ nìyí? Jésù Kristi Olúwa wa, òun ló gbàdúrà fún àwọn àpọ́sítélì pé àwọn tí yóò gba ìhìnrere náà gbọ́ nípasẹ̀ àwọn àpọ́sítélì, pé kí wọn kó lè jẹ́ ọ̀kan, gẹ́gẹ́ bí òun ti jẹ́ nínú bàbá àti bàbá nínú òun, kí ayé kó lè gbàgbọ́ pé òun ni ó rán mi. Ǹjẹ́ bẹ́ẹ̀ lórí? Kristi gbàdúrà fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́. Ǹjẹ́ bẹ́ẹ̀ lórí? Ìdáhùn ni pé tá a bá wọnú ìsìn lónìí, tá a bá sì wọnú ayé lónìí, kò rí bẹ́ẹ̀. Ṣé ohun tọ́lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ nìyí? Ìdáhùn ni pé tọ́lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ ni pé kí gbogbo wa máa sọ̀rọ̀ kan náà, kí a ní ìdájọ́ kan náà, ká ní ẹ̀kọ́ kan náà. Ǹjẹ́ ó ṣeé ṣe bí fáwọn tó bá fẹ́ Ọlọ́run láti sin Ọlọ́run lẹ́nu àti lótìtọ́? Ó ṣeé ṣe. It is possible. Kí nìdí tó fi ṣeé ṣe? Ẹ̀gbọ́n tí ìwé Kọ́ríńtì kìíní wí. Kọ́ríńtì kìíní orí ìkíní, gbàtà kíyèsí láti ẹsẹ̀ 10, kí ni ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Kọ́ríńtì kìíní orí ìkíní láti ẹsẹ̀ 10, kí ni Bíbélì sọ. Ó ní, mo sì bẹ̀ yín ará, ní orúkọ Olúwa wa Jésù Kristi, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà, àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín, kí a lè ṣe yín pé ní inú kan náà àti ní ìmọ̀ kan náà. Ẹ wo ẹsẹ̀ 11, nítorí a ti fi hàn mí nípa tiyín ará mi látọ̀dọ̀ àwọn aráalé Kílẹ́ò pé ìjà ń bẹ láàrin yín. Ǹjẹ́ èyí ni mo wí pé olúkúlùkù yín wí pé èmi ti Pọ́ọ̀lù, àti èmi ti Àpólò, àti èmi ti Kéfà, àti èmi ti Kristi. A pín Kristi bí? Ṣé Pọ́ọ̀lù ni a kàn mọ́ àgbélébùú fún yín bí? Tàbí ní orúkọ Pọ́ọ̀lù ni a baptisi sí? Mo ṣẹ̀ṣẹ̀ kà tán Kọ́ríńtì kìíní orí ìkíní ẹsẹ̀ 10 sí 13. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé ìṣọ̀kan àwọn onígbàgbọ́ ó ṣeé ṣe, torí pé ó tọ́rọ̀ Ọlọ́run sọ nìyí. Torí Pọ́ọ̀lù sọ fún àwọn ará tó wà ní ìlú Kọ́ríńtì pé ó ní, mo bẹ̀ yín ará ní orúkọ Olúwa wa Jésù Kristi, kí gbogbo yín máa sọ̀rọ̀ nǹkan náà, àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín, ṣùgbọ́n kí a lè ṣe yín pé ní inú kan náà àti ní ìmọ̀ kan. It is possible. Ó ṣeé ṣe fún wa láti wà ní ìmọ̀ kan náà, ó ṣeé ṣe fún wa láti wà nínú kan náà, ó ṣeé ṣe fún wa láti wà nínú ẹ̀kọ́ kan náà, ó ṣeé ṣe fún wa láti wà nínú ìdájọ́ kan náà. Ṣùgbọ́n kí la ó fi wà nínú ìmọ̀ kan náà, kí la fi wà nínú ìdájọ́ kan náà, kí la fi wà nínú ẹ̀kọ́ kan náà? Ó ní ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run òun ni ó jẹ́ ká wà ní inú kan náà, ni ó jẹ́ ká wà ní ìmọ̀ kan náà, nítorí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ pé a gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan.
ìṣọ̀kan nínú ẹ̀kọ́, ìṣọ̀kan ní inú kan náà, ìṣọ̀kan nínú ìṣe, ìṣọ̀kan nínú ohun gbogbo. A gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan. Ọ̀rọ̀ Ọlọ́run ti sọ bẹ́ẹ̀. So tá ò bá sí nínú ìṣọ̀kan, a ò ṣe ti Kristi, a ò ṣe ti Ọlọ́run, a ò dún nínú ọ̀rọ̀ rẹ̀ tó kọ́ wa. Ó lè sì gbọ́dọ̀ jẹ́ nǹkan tá a kọ wá lóminú gẹ́gẹ́ bí Kírísítẹ́nì tó wà láàyè lónìí láti padà sí ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ló lè mú wa ṣe kankan náà. Ilé èrò wa ò lè mú wa ṣe kankan náà. Ìta adárò nínú wa ò lè mú wa ṣe kankan náà. Ìta arò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ ò lè mú wa ṣe kankan náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni yóò mú wa ṣe kankan náà. Ọ̀rọ̀ Ọlọ́run. À ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan àwọn onígbàgbọ́ nínú Kristi. Ọlọ́run ó ń bẹ̀bẹ̀ fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́. Kí ni ó mú wa ṣe kankan náà? Ọ̀rọ̀ Ọlọ́run ni. Nítorí Ọlọ́run bá ti wí, is the basis for unity. Ọ̀rọ̀ Ọlọ́run ni gbòǹgbò ìṣọ̀kan. Òun la gbọ́dọ̀ dúró lé lórí gẹ́gẹ́ bí ohun tó Olúwa gbé kalẹ̀, gẹ́gẹ́ bí ọ̀nà sí ìṣọ̀kan àwọn onígbàgbọ́. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ìsìn lónìí kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Èmi ni ti Pọ́ọ̀lù, èmi ni ti Àpólò, èmi ni ti Kéfà, èmi ni ti Kristi, kì í ṣe ti Ọlọ́run. Ìyapa ni wọ́n. Ọlọ́run sì kórìíra ìyapa. Ọlọ́run ń bẹ̀bẹ̀. Ọlọ́run ti gbàdúrà. Kristi ti gbàdúrà sí Ọlọ́run pé òun fẹ́ kí àwọn tí ó gba ẹ̀kọ́ àwọn àpọ́sítélì gbọ́ pé kí wọ́n jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí òun ti jẹ́ nínú bàbá àti bàbá nínú òun, kí gbogbo ayé kó lè gbàgbọ́ pé òun ni ó rán wọn. Ó ti gbàdúrà bẹ́ẹ̀. A gbọ́dọ̀ jẹ́ kí àdúrà Kristi kó já sásán. Gbogbo àwa tá a ṣì ń bẹ láàyè lónìí, tá a mọ Ọlọ́run nípasẹ̀ Kristi, ẹ jẹ́ ká làkàkà láti jẹ́ ọ̀kan, láti máa sọ̀rọ̀ kan náà. Gbogbo àgbékalẹ̀ tá a bá rí nínú Bíbélì ká pa wọ́n tì, ká dúró lórí Bíbélì nìkan, ká lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí àdúrà àti ọ̀rọ̀ tí Kristi tó ti gbà fún wa. Ǹjẹ́ ó ṣeé ṣe fún wa láti sọ̀rọ̀ ọ̀kan náà? Ìdáhùn ni pé ó ṣeé ṣe. Kí nìdí? Tá a bá sọ̀rọ̀ ọ̀kan náà, àti rékọjá ìfẹ́ àtọ̀rọ̀ mímọ́ Olúwa, èyí tí ìkìlọ̀ rẹ̀ kì wá nílọ̀ ní ìwé Jòhánù 2:9. Ó lẹ́ni tó bá rékọjá, ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá rékọjá tá a ti sọ, tàbí tó bá rékọjá tá a ti kàkọ́ sílẹ̀ rẹ̀, ẹni tó bá ti rékọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. So a gbọ́dọ̀ làkàkà láti dúró nínú ẹ̀kọ́ Kristi. So a bẹ̀ wá pé a gbọ́dọ̀ sọ ohun kan náà tí a gbọ́dọ̀ sọ yìí, òun ni àgbékalẹ̀ rẹ̀ tá a rí náà ọ̀rọ̀ mímọ́ Olúwa. Kí làwọn ohun kan náà tá a gbọ́dọ̀ sọ? Ìwé Éfésù 4:9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4 sí 6, kí ni Bíbélì kọ́ wa? A gbọ́dọ̀ sọ ohun kan náà. Kí làwọn ohun kan náà tá a gbọ́dọ̀ sọ? Ká wo Bíbélì papọ̀. Ìwé Éfésù 4:9 ẹsẹ̀ 4, ẹgbẹ́ ohun tó sọ. Bíbélì sọ fún wa pé ó ní ara kan ní ń bẹ àti ẹ̀mí kan, ó ti di méjì, ara àtẹ̀mí kan, àti bí a ti pè é sínú ìrètí kan ti pè é, ó ti di mẹ́ta. Olúwa kan, ó di 4. Ìgbàgbọ́ kan, ó di 5. Baptísìmù kan, ó di 6. Ọlọ́run kan, ó di 7. Àti bàbá gbogbo, ẹni tí ó wà lórí gbogbo, àti nípa gbogbo, àti nínú gbogbo. Tá a bá fẹ́ dúró nínú ìṣọ̀kan Kristi, a gbọ́dọ̀ dúró nínú ohun méje yìí. Ohun méje yìí a gbọ́dọ̀ dúró nínú rẹ̀. Àkọ́kọ́ ni ara kan ní bẹ. Ara kan yìí òun ni pé òun ni ìjọ kan. Èkejì òun ni pé ẹ̀mí mọ́ Ọlọ́run kan ní bẹ. Ẹ̀mí tó wà nínú Pọ́ọ̀lù òun ló ń ṣe nínú Pétérù. Ẹ̀mí tó ń ṣe nínú Pétérù òun ló ń ṣe nínú Pọ́ọ̀lù. Ẹ̀mí tó ń ṣe nínú Pétérù kò ṣiṣẹ́ nínú Pétérù kí Pétérù lọ máa gbé ìyapa ìsìn kalẹ̀. Ẹ̀mí tó ń ṣe nínú Pọ́ọ̀lù kò ṣiṣẹ́ nínú Pọ́ọ̀lù pé kó lọ máa gbé ìyapa ìsìn kalẹ̀. Ẹ̀mí kan náà tí ń ṣe ẹ̀mí mọ́ kan náà ló ṣiṣẹ́ nínú Pọ́ọ̀lù láti máa lọ sí ìletò dé ìletò láti gbé ìjọ mímọ́ Ọlọ́run kalẹ̀. Èyí tí a rí àpẹẹrẹ ní Jerúsálẹ́mù tí kì í ṣe òmíràn. Ẹ̀mí tí ń ṣe nínú Pọ́ọ̀lù òun láti lọ ìletò sí ìletò, ìlú sí ìlú láti máa gbé ìjọ Ọlọ́run kalẹ̀ tí ò yàtọ̀ sí àgbékalẹ̀ ta nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ̀mí kan náà ní ṣiṣẹ́ nínú Pọ́ọ̀lù, òun náà ní ṣiṣẹ́ nínú Pétérù ta nínú ìwé Gàlátíà 2 láti ẹsẹ̀ 10 sísàlẹ̀. Ẹ̀mí yóò sì yapa síra. Tó yẹ pé nítòótọ́ ni ẹ̀mí kan náà la dúró lórí ẹ̀kọ́ pé ẹ̀mí kan náà nílò wá, a gbọ́dọ̀ dúró lórí ọ̀rọ̀ mímọ́ Olúwa. Gẹ́gẹ́ bí ó ta nínú Bíbélì. Ìrètí ìyè nípẹ̀kun kan la ní. Olúwa kan. Ìgbàgbọ́ kan la rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìgbàgbọ́ yẹn ò pé méjì, bẹ́ẹ̀ ni kò pé mẹ́ta. Ìbáptísìmù kan là ń sọ yìí. Ìbáptísìmù kan la rí. Tá a bá fẹ́ dúró gẹ́gẹ́ bí
àdúrà tí Kristi gbà nípa ìṣọ̀kan Kristi, a gbọ́dọ̀ dúró lórí ẹ̀kọ́ kan náà nípa ìbáptísìmù kan, àṣírí Ọlọ́run kan. Ohun tó Ọlọ́run pè wá sí ni Ọlọ́run pè wá sí ìṣọ̀kan, ó sì fẹ́ ká máa sọ̀rọ̀ ohun kan náà. Ohun mìíràn tá a tún gbọ́dọ̀ kíyèsí ni pé ara yìí tí ń ṣe ara Kristi ẹyọ kan ni. Kí ni Bíbélì kọ́ wa ní ìwé Kọ́ríńtì kìíní orí 12, Kọ́ríńtì kìíní orí 12 nígbà tá a wo ẹsẹ̀ 13 sí ìsàlẹ̀, ẹ gbọ́ o. Ó ní nítorí pé nínú ẹ̀mí kan ni a ti baptisi gbogbo wa sínú ara kan, ìbáà ṣe Júù tàbí Hélénì, ìbáà ṣe ẹrú tàbí òmìnira, a sì ń gbogbo wa mu nínú ẹ̀mí kan, nítorí pé ara kì í ṣe ẹ̀yà kan bí kò ṣe púpọ̀. Bí ẹsẹ̀ bá wí pé nítorí èmi kì í ṣe ọwọ́, bí èmi kì í ṣe ara, èmi kì í ṣe ti ara, èyí kò wí pé kì í ṣe ti ara. A lè kà á sísàlẹ̀ ọ̀rọ̀ yìí sọ fún wa pé ara kan tá a rí yìí, ó ní ọwọ́ kan, ó ní ojú, ó ní orí, a pè ní ìjọ Ọlọ́run. A sọ fún wa pé nǹkan kan náà ni gbogbo wọn ń ṣe. Tó bá yẹ para kan ni, ojú ò lè ṣe lòdì sí ara, ẹsẹ̀ ò lè ṣe lòdì sí ara yìí, torí pé ibì kan ló wà. Ìpè tọ́lọ́run pé àwọn tí ó gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi sí ni pé ìpè kí gbogbo wọn wà nínú ara kan, ìpè kí gbogbo wọn wà nínú ìsìn kan, ká wà nínú ìjọ kan. Ìpè tọ́lọ́run pè wá sí nìyí. A sì ní kà pé a gbọ́dọ̀ ní ìṣọ̀kan nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì. À ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan àwọn onígbàgbọ́. A sì wòwe kí ni Bíbélì gbé kalẹ̀. Ǹjẹ́ ìṣọ̀kan ṣeé ṣe bí? Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni ìṣọ̀kan ṣeé ṣe. A gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan pẹ̀lú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì. A sì sọ̀dí tá a gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan pẹ̀lú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì. Iṣẹ́ àpọ́sítélì orí 2 nígbà tá a wò láti verse 42, a rí kà níbẹ̀ pé ó ní wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Ẹ̀kọ́ àwọn àpọ́sítélì la gbọ́dọ̀ tẹ̀síwájú nínú rẹ̀ tí a bá fẹ́ dúró lórí ìṣọ̀kan tí Ọlọ́run pè wá sí. Ní tòótọ́ Ọlọ́run sì pè wá sí ìṣọ̀kan. A kò gbọ́dọ̀ dúró nínú ẹ̀kọ́ tó ń wá tàbí ẹ̀kọ́ tá a mú jọ fúnra wa bí kò ṣe ẹ̀kọ́ àwọn àpọ́sítélì. Kí nìdí? Tá a bá ti dúró nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé irú ẹni bẹ́ẹ̀ ò mọ Ọlọ́run. Níbo ẹsẹ̀ Bíbélì wo ló sọ bẹ́ẹ̀? Ẹ wo Jòhánù ìkíní orí 4, kẹ̀kíyèsí ẹsẹ̀ 6 rẹ̀. Bí ẹnikẹ́ni ò bá dúró nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì ń ṣe ẹ̀kọ́ ìṣọ̀kan, a sọ fún wa pé kò mọ Ọlọ́run. Ẹ̀gbọ́n tó Ọlọ́run sọ. Tí Ọlọ́run ni àwa, ẹni tó bá mọ Ọlọ́run ń gbọ́ tiwa. Ẹni tí kì í bá ṣe ti Ọlọ́run kì í gbọ́ tiwa. Nípa yìí ni àwọn fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. Ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, ẹ̀kọ́ ìṣọ̀kan ni. Ẹ̀kọ́ kí gbogbo wà ká máa ṣe ọ̀kan náà ni. Ọ̀rọ̀ Ọlọ́run sì sọ fún wa pé àwọn àpọ́sítélì Jòhánù sọ pé àwa mọ̀ pé ti Ọlọ́run ni wá. Ẹnikẹ́ni tó bá mọ Ọlọ́run á gbọ́ tiwa, á gbọ́ ti àwọn àpọ́sítélì. Ẹni tí kìí ṣe ti Ọlọ́run kò ní gbọ́ tiwa. Nípa ìlà fi mọ ẹ̀mí òtítọ́ àtẹ̀mí èké. Báwo la ṣe mọ ẹni tó ní ẹ̀mí òtítọ́? Ẹni tó dó nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì tó sì dó nínú ẹ̀kọ́ ìṣọ̀kan tàrí inú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ̀kọ́ ìṣọ̀kan Ọlọ́run pè gbogbo wa sí, tí í ṣe ẹ̀kọ́ àwọn àpọ́sítélì. Torí àwọn àpọ́sítélì Kristi, àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìsìn mímọ́ sí Olúwa. Ó sì ní ìlànà tí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀. Ó ní ètò tí wọ́n gbé kalẹ̀. Ó sì ní ẹ̀kọ́ tí wọ́n kọ́. Ẹ̀kọ́ yìí jẹ́ ẹ̀kọ́ ìṣọ̀kan tí gbogbo wa, gbogbo ènìyàn lónìí tá a gbọ́dọ̀ padà sínú rẹ̀. Ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, ẹ̀kọ́ ìṣọ̀kan ni. Ìtàrí ní Iṣẹ́ Àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 42, Acts 2:42. Ẹ̀kọ́ yìí l'Ọlọ́run pè gbogbo wa sí. A sì ti rí ìkìlọ̀ t'Ọlọ́run kì wá nílọ̀ pé tá ò bá dúró nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, a ò mọ Ọlọ́run, a ò gba Ọlọ́run. A sì ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan àwọn onígbàgbọ́ nínú Kristi. Kí ni ó mú wa ṣọ̀kan? Ẹ̀kọ́ Kristi tá a gbélé àwọn àpọ́sítélì lọ́wọ́
tá a rí àkọsílẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa ní ó mú wa ṣọ̀kan. Ilé èrò wa ò lè mú wa ṣọ̀kan. Ohun tá a fẹ́ ò lè mú wa ṣọ̀kan bí kò ṣe ẹ̀kọ́ Kristi. A ti pa á láṣẹ fún wa pé a gbọ́dọ̀ wà ní ìmọ̀ kan náà. Ìwé Fílípì orí kejì. Kí ni ìwé Fílípì orí kejì ẹsẹ̀ kejì kọ́ wa? Ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ fún wa lónìí. Fílípì orí kejì, ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹ mú ayọ̀ mi kún, kẹ́yìn kó lè jẹ́ onínú kan náà, kí ìmọ̀ yín kí ó ṣọ̀kan, kí ẹ sì ní ọkàn kan. Inú kan náà, ìmọ̀ kan náà, kí ẹ sì ní ọkàn kan. Èyí tó lọ́run gbè lọ gbogbo àwọn onígbàgbọ́ ní gbogbo ayé nìyí tó gbàgbọ́ nínú Kristi. Ọlọ́run ò béèrè onírúurú ìlànà, Ọlọ́run ò béèrè onírúurú ìsìn, Ọlọ́run ò béèrè onírúurú ẹ̀kọ́, Ọlọ́run ò béèrè onírúurú ìlànà, torí pé gbogbo rẹ̀ pátá láti gbé àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa kalẹ̀ fún wa. Ọlọ́run fẹ́ ká wà ní inú kan náà, ní ìmọ̀ kan náà, kí ohun gbogbo tá a ṣe kó jẹ́ ọ̀kan, torí pé tó pè wá sí nìyí, ó pè wá sínú ìṣọ̀kan. Àkíyèsí pàtàkì ni pé àwọn Júù àtàwọn kèfèrí wọn ò ní ìbáṣepọ̀. Ikú Jésù Kristi òun ló mú ìṣọ̀kan wá láàrin Júù àtàwọn kèfèrí. Ibìkan lọ́lọ́run pè wá sí. Inú ìṣọ̀kan lọ́lọ́run pè gbogbo ìran ènìyàn sí. Ká wà nínú ẹ̀kọ́ kan náà, ká wà nínú ìmọ̀ kan náà, ká wà nínú ìlànà kan náà, ká wà nínú ìjọsìn kan náà, ká máa ṣe ohun kan náà tá a rí àpẹẹrẹ rẹ̀ lọ́wọ́ àwọn àpọ́stélì. Ohun tí ó mú aṣọ̀kan ni. Torí ìṣọ̀kan ni Ọlọ́run pè gbogbo ìran ènìyàn sí nípasẹ̀ Jésù Kristi Olúwa. Ìyẹn náà là ń wàásù gbogbo ìran ènìyàn lónìí pé jẹ́ ká padà sínú Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ mímọ́ Olúwa kí a lè máa ṣe kankan náà gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Ẹ ká tún wòrò Fílípì orí kẹta ẹsẹ̀ 16, Philippians 3:16, kí ni ọ̀rọ̀ mímọ́ Olúwa sọ wá? Ó ní kìkì pé ibi tí a ti ń dẹ́nà, ẹ jẹ́ kí a máa rìn ní ojú ọ̀nà kan náà, kí a ní èrò kan náà. Ẹ wo tọ́rọ̀ Ọlọ́run sọ fún wa. Báwo la ṣe fẹ́ rìn lójú ọ̀nà kan náà? Báwo la ṣe fẹ́ ní èrò kan náà? Báwo la ṣe fẹ́ ní ẹ̀kọ́ kan náà? Tá ò bá pinnu pé a fẹ́ padà sínú ìṣọ̀kan tọ́lọ́run gbé kalẹ̀ nínú Bíbélì. Ọlọ́run pè wá sí ìṣọ̀kan. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, tájọ́ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ọlọ́run pè wá sí ìṣọ̀kan ara kan tí ń ṣe ìjọ kan. Ọlọ́run pè wá sí ìṣọ̀kan ẹ̀mí kan. Ó pè wá sí ìṣọ̀kan ìrètí kan. Ó pè wá sí ìṣọ̀kan Olúwa kan, ìgbàgbọ́ kan, baptism kan, àtọlọ́run kan. Ìpè tọ́lọ́run pè wá sí nìyí. A gbọ́dọ̀ làkàkà láti bọ́ sínú ìpè Ọlọ́run tí ń ṣe ìpè fún ìṣọ̀kan. Ọlọ́run ò pè wá sínú onírúdurùdu. A ti fi hàn wá pé Ọlọ́run kì í ṣe Ọlọ́run rúdurùdu bí kò ṣe Ọlọ́run àlàáfíà, gẹ́gẹ́ bó ti rí nínú ìjọ àwọn ènìyàn mímọ́. Ìṣọ̀kan lọ́lọ́run pè wá sí. Ọlọ́run sì fẹ́ ká máa làkàkà fún ìṣọ̀kan. Tẹ́lá Psalm 133 ẹsẹ̀ 1. Ó ní báwo ló ṣe dùn tó kí àwọn ará kó wà ní ìṣọ̀kan. Ọlọ́run pè wá sí ìṣọ̀kan, eléyìí gbọ́dọ̀ yé wa. Gbogbo wa pátá ká padà sórísun wa tí ń ṣe ọ̀rọ̀ mímọ́ Olúwa. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù láti padà sínú ìṣọ̀kan Ọlọ́run, láti dúró nínú ìfẹ́ Ọlọ́run, láti máa rìn gẹ́gẹ́ bí ó ti gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí àṣẹ. Ṣùgbọ́n jẹ́ ká rántí o, Bíbélì yìí ló lè mú wa ṣọ̀kan tá a bá padà sínú rẹ̀. Torí Ọlọ́run béèrè ìṣọ̀kan lọ́wọ́ wa. Kristi gbàdúrà fún ìṣọ̀kan. Ó sì fẹ́ gbogbo àwọn tó gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ àwọn àpọ́sítélì kí wọ́n jẹ́ ìkan nìyí. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Tẹ́ bá ní ẹ̀bẹ̀ fún àdúrà tàbí ìbéèrè kí ìbéèrè tẹ́ bá ní, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ní 0805757444902 tàbí 08065717023. Á tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé. Bí a ti ń làkàkà láti pa ìṣọ̀kan ẹ̀mí mọ́ ní ìdìpọ̀ àlàáfíà gẹ́gẹ́ bó ti ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 3 kọ́ wa, kí ìbùkún Ọlọ́run kó máa bá wa gbé, kó sì kọ́ wa mọ̀ ṣe lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jí ń gbé, kò sí ìjì tí ó lè
bó dídán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí, òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.